tó mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé ẹ mà káàsán ẹ káalẹ́ lásìkò tẹ́ ẹ fi ń gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ ó ti ṣẹlẹ̀ bíbélì ló ní tọ́ ọmọ rẹ ó ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi màmá bàbá ṣe bẹ́ẹ̀ yín là ń bá wí ó ti ṣẹlẹ̀ báyìí báyìí ṣé ní bàbá Tinubu ti jẹ́ wòtòwòtò ó jẹ́ wòtòwòtò ní o lọ́wọ́ ọmọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o ó ti gbéná wojú bàbá ó ti di gbàgbós ó ti mú kó bàbá ẹ̀ ó ti sọ̀rọ̀ sí bàbá ẹ̀ lórí bí bàbá ẹ̀ ṣe ń ṣe ètò ìṣèjọba débi pé ọmọ yìí tún máa bọ̀rọ̀ jẹ́ oníṣẹ́ rí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí o nǹkan tó jẹ́ pé ó wọ́ọ̀sì jù ìgbésẹ̀ tó wọ́ọ̀sì jù tí Nàìjíríà ṣe òun ni pé wọ́n gba APC wọlé débi pé ó tún jẹ́ kó yé wa pé lábẹ́ bó ti wù kó rí bó tiẹ̀ fẹ́ tò lẹ́yìn pátì má ṣèṣì tò lẹ́yìn APC o nítorí wípé alágbàkó ni ó sọ pé wọ́n jẹ́ ó ní má jẹ́ kéjìjì ẹ kó tò lẹ́yìn wọn kó má rò bóyá o ti ríbi tò sí. ó wá ní àwa bọ̀rọ̀ jẹ́ ìgbà tí gbajúgbajà olórin nìyẹn David Adeleke tí wọ́n mọ̀ sí Davido tí ó ń sọ wípé kí àwọn èèyàn tó má ti wá sílé o nítorí Nàìjíríà ò fara rọ kí ló sọ sí báyìí táwọn èèyàn fi gbaná jẹ ó wá sọ̀rọ̀ ọmọ bàbá Tinubu wá sọ̀rọ̀ débẹ̀ ó ní ẹ kàn ń blame Davido tó sọ̀rọ̀ ni láàrin èmi àti ṣe mọ̀ pé ṣòro Nàìjíríà ó ti di nǹkan tí gbogbo ayé mọ̀ ó ti dìlú mọ̀ ká débi pé ó tún ti wá sọ ìṣòro yẹn wọ́n ti sọ di content wọ́n ti fi ń ṣe content ìṣòro Nàìjíríà ti cast gan kò sí fìbò ṣùgbọ́n òwe Yorùbá tó sọ wípé ẹni bá dákẹ́ tààrẹ ó mọ̀ bá dákẹ́ yóò mọ̀ wò ni ṣé ó dìgbà tí àwọn ìran kẹta ìran kẹrin bá tó dé kí ìyá tó fi wá sílẹ̀ ni tẹ́ ẹ bá gbàgbé dára ṣe pé bàbá Tinubu náà ti sọ mọ́rọ̀ tó ní òun ṣiṣẹ́ lẹ̀ fún ìran kejì tó ń bọ̀ ni tó túmọ̀ sí pé ìran àkọ́kọ́ yìí bá jẹyà púpọ̀ kan òun ṣiṣẹ́ lẹ̀ fún ìran kejì tó ń bọ̀ ìran àkọ́kọ́ ológo ṣé bá dẹ̀ ṣe wá jókòó tá a máa wò rèé ṣé bá ò ṣe ní rọ́rọ̀ sọ́re títí tí wọ́n á dẹ̀ máa tẹ̀ wá gàràgàrà tí wọ́n á máa pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ṣé yẹn la fẹ́ jókòó tì gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ já ronú kódà ọmọbìnrin yìí ó sọ̀rọ̀ débi wípé gbogbo owó tí àwọn ìjọba ń yá yẹn ó ní ṣé ẹ mọ̀ pé a ní ẹ̀tọ́ aláṣẹ láti gbé gidi tó dẹ̀ jẹ́ pé tá a bá gbé gidi ó máa lè jẹ́ kó rí wọn náà pé ó ní ṣùgbọ́n a ò ṣe é nígbà ayé Buhari nígbà ayé Fúlàní Buhari tó jẹ́ pé ó yáwó gbà yẹn ni ó ní àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé tá a bá ṣe é wàláì Nàìjíríà kò sí ìlú tó máa fẹ́ yá wa lówó mọ́ wọ́n mọ̀ pé ó dàbí pé ẹ kọ́kọ́ lọ tọ́jú ara yín náà ṣùgbọ́n ìgbésẹ̀ náà à ṣe ìgbésẹ̀ yẹn kò sẹ́ni tó ṣe ọmọ yìí sọ̀rọ̀ ó sòtọ̀rọ̀ ó níṣẹ́ rí o tẹ́ ẹ bá fẹ́ ṣíwọ́ ìjọba nínú owó yíyá ẹ rí i pé àwọn NGO yẹn kọ́ jẹ́ bíi 5 tó máa kọ lẹ́tà kọ́ máa kọ petitions pé ẹ wo ìjọba nǹkan báyìí ni o tí wọ́n kọ́ tí wọ́n máa send ẹ̀ sáwọn United Nations ẹ máa rí i pé gbogbo àwọn kọ́ńtì míì náà wọn ò ní lè yá wa ní owó mọ́ láti ìgbà yẹn kò dẹ̀ sẹ́ni tó ṣe é nígbà ayé Buhari nìyẹn o kò sẹ́ni tó ṣe o now ó ti wá kúrò ní àlàbẹ̀wò sìn ó ti kúrò ní tẹ́rẹ́tẹ́rẹ́ àwa ń pariwo kódà ṣé gbogbo bí nǹkan ṣe wọ́n tó jẹ́ pé àtijẹgán ti wá di ìṣòro ṣé yẹn náà la ṣe wá ń jókòó tì àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ eré ibú ni àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ eré ibú ni torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé a ti lanu wa tí gbogbo wa ń jáde tá à ń sọ̀rọ̀ pé
orílẹ̀-èdè ti tán. Ẹ máa rí i pé tá a bá pọ̀hùn pọ̀ a máa lè jagun odidi òmìrán Nàìjíríà, ṣùgbọ́n irọ́, kò sẹ́ni fẹ́ sọ̀rọ̀. Ọ̀pọ̀ ń sá fún kó má pa òun, ọ̀pọ̀ ń sá fún kó má gba àtijẹ lẹ́nu òun. Ṣé ó wá á dáa kó jẹ́ pé ìrandíran ẹ náà máa padà nípìn inú ẹ̀? Kódà ṣe rẹ́ni tó sọ̀rọ̀ yìí, ìyàwó ló jẹ́ sí ọmọ Tinubu o, ìyàwó ló jẹ́ sí ọmọ, kódà bàbá ọkọ ní Tinubu jẹ́ sí. Ṣùgbọ́n Yorùbá sọ wípé sàn láàrin adénímú ní pẹ́kọrọ. Ó láwọn ó sòótọ́ pé nínú gbogbo ọjà tó ṣòro tà lé ayé, APC ló worst jù, tó túmọ̀ sí pé tó bá ta wá ṣọ́ọ̀tì, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níta wọn ò lè wálé nígbà tí ìlú ò dáa. Ṣé bá ṣe máa jókòó rèé? Ṣé bá ṣe máa wò rèé? Gbogbo ọmọ Yorùbá àní ẹjẹ́ á jí lójú oorun, ẹjẹ́ á jí. Ṣé ẹ ti rídìí tá a fi pariwo Yorùbá nation la fẹ́? Ṣé ẹ ti rídìí tá a fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún? Nítorí wípé kò sí ìkankan lórílẹ̀‐èdè yìí mọ́. Nǹkan tó ń bẹ lórílẹ̀‐èdè yìí ò ju ìyà àti wàhálà lọ. Ṣó dìgbà tí wọ́n bá gba ẹ̀mí wa sílùú yìí ká tó mọ̀ pé a nílò láti jára wa, ká tó mọ̀ pé a nílò láti gbára wa lọ́wọ́ oko àwọn aráabí. Àwọn ìjọba yìí wọn ò láàánú. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. Òdodo ọ̀rọ̀ ni o. Bẹ́ẹ̀ ni òkodoro ọ̀rọ̀ arábìnrin náà sọ. Mo gbádùn ọ̀rọ̀ yẹn gan nítorí ó máa ń sọ òdodo ọ̀rọ̀ lẹ́nu ni o. Òun yàtọ̀, kò pẹ̀lú ọ̀bọ jáwúrà. Ó sòótọ́ ni o, ó sòótọ́. Ó mà ṣe o. Adétúnú ọmọ bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó jẹ́wọ́ fún bàbá pé mi ò lè máa pẹ̀lú ọ̀bọ jáwúrà. Ó ní òun ò lè máa pẹ̀lú ọ̀bọ jáwúrà nítorí òótọ́ ni tó ń sọ. Ọ̀kan jẹ́ kó yẹ wọ́n ní ẹ wo, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Yorùbá nation la fẹ́. Yorùbá nation náà no retreat no surrender. Nàìjíríà ti fẹ́ kan tán, kò sí kankan tó ń ṣiṣẹ́ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn politician wọ́n ti da ètò ìṣèjọba Nàìjíríà rú pátápátá. Ìdí nìyí tá a sọ pé ẹja gbára wa sílẹ̀. Yorùbá nation ló lè ṣe. Yorùbá ẹ jí, ẹ má sùn. Bẹ́ẹ̀ ni ẹ má sùn, èyí tẹ̀sùn ti tó gẹ́. A ò lè máa bá báyìí lọ. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o. La fi sọ pé ó dàbọ̀.